bá mójútó wọn kàn kàgálẹ̀ mójútó wọn bá mójútó ọkọ wọn jókòó orúkọ Jésù àìsàn òní ṣe wọn. Praise the Lord. Mo kí ẹ̀yin akọrin mo súnlẹ̀ kò yẹ pé owó àmọ́ tán tí Pétérù àti Sílà wọ́n wà nínú ọ̀nà bí oníṣẹ́ wá gbàdúrà látàrí àárọ̀ ẹ bá bùn olówó ó ṣe é ṣe kó bùn olè ọmọọ̀sẹ̀ kìíní ọmọọ̀sẹ̀ ṣùgbọ́n ohun tó sì bọ̀kàn sí lówó wa owó pé ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi wọ́n ní wá o wọ́n ní ìjọ ọ̀pọ̀ sí àwọn òbí àwọn olùlọ́wọ́ ní náà wọ́n táwọn ní lórúkọ Jésù Kristi ní Násárẹ́tì ọ̀yá dìde ó sì máa rìn ó sì dìde ní máa rìn nígbà tí èèyàn wọ́n ti wó lọ ọ̀dà náà ẹjẹ́ mi lóògùn ilé tí mi náà ní ẹ̀mí má kí ní àjọ ayé yóò fi ní dojú ọ̀yá bàbá yọ̀ọ̀dà ẹ̀fọ́ yọ̀ọ̀dà ẹ̀fọ́ yẹn agbára Ọlọ́run kí ní àjọ yóò fi ní dojú ọ̀rọ̀ ọ̀yọ̀ọ̀dà ẹ̀fọ́ yẹn òkèlè bá dé láyé orílẹ̀ ẹ̀mọ̀ jẹ́ òkèlè ẹ̀mọ̀ wà bẹ́ẹ̀ ni ó rí àlè wípé kẹ́ẹ̀dá lé àti wípé kẹ́ẹ̀ máa kọ́ lọ tábà ní kẹ́ẹ̀ máa kọ́ lọ àti ẹ̀ẹ́gbà wà lákòókò tábà sì ní kẹ́ẹ̀dá lé inú lè bí yín praise the Lord àwọn bá tẹ́ fún wa yìí Jésù ọ̀tẹ̀wọ́gbà kò ní dí àṣemọ́ fún yín ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹ̀bùn Ọlọ́run yóò máa pọ̀ nínú ayé yìí Jésù Olùgbàlà yóò gbé ògo rẹ̀ ga nínú ayé yìí Ọlọ́run lókè ọ̀run ìjọ Sunday tó kọjá níbi náà ní ìlú káwá láti kéde pé Olúwa ní láti tó òru ọlọ́dọ́ mẹ́ta praise the Lord wípé kò fẹ́ sẹ́gun ojú ẹ̀ ló fẹ́ sẹ́gun ojú ọjọ́ tá a kọ́wọ́ ṣe ó ní ogun mẹ́ta ní ìjà ìjọba olóòsẹ́yìn olókùn méjì tó tá a ti bẹ̀rẹ̀ ìwà lákọ̀ọ́kọ́ àti bẹ̀rẹ̀ olùsẹ́gun méjèèjì praise the Lord ó sì dá bá àkùnbẹ̀ ìkẹ́ wa sẹ́ẹ̀fẹ́ náà wà ẹ̀dá wa dáa ẹlò máa dá yẹjú àwọn kan wá kan wọ́n sá ààrin ọmọ praise the Lord owó lẹ́sàn láwà láyé owó lẹ́sàn praise the Lord ọ̀dá kò mọ̀ Jésù lọ́wọ́ mo fi Jésù lọ́wọ́ mo fi Jésù kọ̀ọ̀kan wá Olúwa wí ó ṣe pàtàkì fún mo ló ṣe ó ṣe pàtàkì ẹ máa ní Olúwa wí theology ti àwọn àti Ọlọ́run ẹ̀rù lọ tú àwọn ènìyàn jẹun tó bá fẹ́ lè wọ̀ṣẹ̀ wọn ní Olúwa wí ẹ̀sìn mọ̀ pé aláìsọ̀tà ti débi ìdájọ́ lè lọ fún wọn ìrìn ìrìn kọ́nà owó pè ọmọ wa bẹ̀rù gbà kọ́bọ̀ kan lọ́wọ́ Olúwa wí kọ́nà wọ́n láàrin gbogbo wa ìjẹ́sìn mọ̀ pé èmi ọ̀rọ̀ gbogbo àbá wí àwọn ó sì ní àwọn ó sì ẹ̀dá kan ní Jésù bẹ̀rẹ̀ wá Jésù lọ mú kí gbogbo àwọn ọ̀dọ́ àdókò tó fẹsẹ̀ orúkọ Jésù rẹ̀ ní oyé òdodo yìí àmọ́ Ọlọ́run yóò fara hàn lórí ayé ẹ̀ẹ́dẹ̀bí gíga lórúkọ Jésù ẹ̀ẹ́dẹ̀bí gíga ẹ̀yin ọ̀dọ́ wa ẹ̀ẹ́dẹ̀bí gíga ẹ̀yin màmá ẹ̀yin bàbá ẹ̀ẹ́dẹ̀ púpọ̀ òjijì lórúkọ Jésù ẹ̀ẹ́dẹ̀ púpọ̀ òjijì ayọ̀ Ọlọ́run yóò pọ̀ fún yín láti mọ̀rọ̀ wá ní kété tá a bá ti gbọ́ pé Olúwa wí ìmọ̀jà ti sí ọlọ́pàá ọmọ ọdún àrà kò fẹ́ dá nínú ayé kọ̀ọ̀kan ẹ̀sìn mọ̀ pé kò sí pásítọ̀ kankan tó fi dáradà nínú ayé yẹn bí òsì ká ní bí òsì lọ ọlọ́pàá wa ló fẹ́ sẹ́gun kéèyàn wá ta fún mi ṣé ilé pé pásítọ̀ ní ọ̀sẹ̀ fún mélòó bàbá pásítọ̀ kan mélòó bàbá wòlíì kan kí ni a lè dá sí àmọ́ ọlọ́pàá ni mo fẹ́ sẹ́gun fún yín ni mo fẹ́ sẹ́gun fún yín àwọn àdúgbò àtìsẹ́lẹ̀ ìdẹ́gbẹ́ pọ̀dà bá ọlọ́wọ́ dàbídé Jésù ọ̀dàbídé ògbòdì fọ́lọ̀ lókè olóògbòdì fọ́lọ̀ lókè lánàá arákùnrin kan kọjọ́ rẹ̀ àwọn díẹ̀ díẹ̀ ọmọ mi nígbà tí àpapọ̀ lè dé nígbà mo dé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ mo dé jọ́sọ̀ mi ọ̀rọ̀ bá pàdé àpapọ̀ lè dé ọmọ kí ní ti bẹ́ẹ̀ oníbàbá ọlẹ́rù ló fẹ́
ológun lọ ṣẹlẹ̀ ológun lọ wá ṣẹlẹ̀ ó ní ọ̀kan náà àwọn ọ̀dọ́ ìṣẹ̀lẹ̀ tó ní ọ̀rẹ́ bá wọ́n ó ní lórí ọ̀gá tó wá ní olùdẹ̀sẹ̀lẹ̀ tó kọ́ lọ́wọ́ ìṣẹ́ òwe bàbá wọ́n lè kọ́ sẹ́ wọ́n kọ́ báyìí wọ́n máa ń wọ̀ ní ọmọ ìṣẹ́ òwe wọ́n gbàdúrà lọ́wọ́dúrà àlejò wá kó bẹ̀rẹ̀ kó wọ́n wọ́n ní kí ìyá kan olùwẹ̀ká olùwàbà olùwàgbé lọ. Àlejò bí bàbá tó máa bá mi sọ̀rọ̀ wọ́n ti ọdún kan. Mo tó ti ṣe lórúkọ Jésù kò ní gbérí mọ́. Gòdì fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Àmín. 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 Praise the Lord. Hallelujah. Orúkọ Jésù. Àmín. Orúkọ ńlá Jésù. Àmín. Agbára kí mẹ́nu ẹ̀jẹ̀ Jésù. Àmín. Bàbá a ti wà níwájú yín. Ó tó àkókò láti jẹ mọ́nà rẹ. Láìsí mọ́nà rẹ nínú ayé mi, èèyàn dà sálẹ̀ ni. Bàbá àwọn ọ̀bẹ di asálẹ̀, afẹ́ jẹ mọ́nà rẹ, ẹ darapọ̀ mọ́ wọn. Àwọn ọ̀bẹ di asálẹ̀, bí ọ̀bà sí òjò, kò sí àrà tí irúgbìn lè dá. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ irúgbìn lè dá kankan. Àwọn afẹ́ jẹ mọ́nà rẹ, ká má bàa dà sálẹ̀, bàbá bá wa sọ̀rọ̀. Afẹ́ kí ọ̀rọ̀ yín kó yé wa bí àwa gángan ti lérò lọ, ká má bàa dà sálẹ̀, bàbá dákun bá wa sọ̀rọ̀. Bá wa sọ̀rọ̀. Mèsì wa. Mèsì wa. Mèsì wa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ológo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo gbọ́dọ̀ méjì ọ̀rọ̀ bàbá di oyè wa. Tí ó yé wa. Tí ó kúnnú wa. Tí ó ní tùmọ̀ sí wa. Bẹ́ẹ̀ ni yọ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Àmín. 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 Wọ́n náà ní ọ̀rọ̀ kó wá bá mi sọ̀rọ̀ ó ti yá. Wọ́n náà ní ọ̀rọ̀ kó wá òfò ní wọnú sẹ́yìn. Mo ní òfò ní wọnú sẹ́yìn. Lọ́dún orísun ayọ̀. Lọ́kọ̀ wá dúpẹ́ nínú ayé wa, nínú iṣẹ́ wa, nínú ìṣe wa. Bàbá di orí bẹ́ẹ̀. Ọya ṣe bẹ́ẹ̀ fún wa. Dojú ó ti wá o. Ó jẹ́ mo fi àṣẹ lẹ́yà. Torí wọ́n retí mo fi àṣẹ lẹ́yà. Mọ́jẹ̀ mu wọn mọ́jọ jẹ́ lórí wa. Ìgbòdì fọlọ́ lókè ọ̀run. Jésù Olúwa wa.
wa lọ́sàn-án yìí mo pè fún ìfarabalẹ̀ ní màmá àti àbá tó gbà wọn lọ́wọ́ ẹ̀rọ nínú ìsìn ohun méjì ló ṣe pàtàkì ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó rẹ̀ yé ṣe pàtàkì púpọ̀ bí ó jẹ́ púpọ̀ lẹ́rọ ìjọ nínú ìsìn ìjọba àpọ̀ yé ọkọ̀ Jésù ọ̀rọ̀ yìí ò lè dojúrú ọ̀bẹ̀ tó fẹ́ farabalẹ̀ láti ìṣẹ́jú méjì sí mẹ́ta ká máa wọlé ká máa ṣe kékeré jáde ìṣẹ̀fẹ́ ká sọ àwọn tí ẹni màmá ẹ máa ń ṣe àwọn tí ń sọ tó ṣe ẹni ó ti bẹ̀rẹ̀ múra bí bí ọmọ ogun ayé òní ká ní lọ́pàá ayé òní wọnú ayé ògbólópọ̀ ọlọ́run yóò gbọ́ orí ọ̀rọ̀ ìmẹ́lọ́sẹ̀ tí ọlọ́run bẹ̀rẹ̀ sí ilé jẹ́ kí ìwádìí rẹ̀ kó yé ọ ìwáyé wa kó sì kéde kó yé wa àlẹ́nu jẹ́ kí ìwáyé rẹ̀ kó yé ọ praise the Lord èyí ọ̀dọ́ ọlọ́run máa yẹ sọ̀rọ̀ lọ́sàn yìí ó yẹ jẹ́ kí ìwáyé yín ní òye oyé yín ẹ̀yin akọrin bàbá Jésù ìgbàlà ọ̀rọ̀ ẹsẹ̀ sí yín ó yẹ jẹ́ kí ìwáyé yín bá tọ́jú ọmọ kó yé yín ìwáyé yín kó ṣe kéde kó yé yín praise the Lord ẹ má bínú pé ọ̀rọ̀ yìí ọwọ́ ajé tó kọrin lọ báyìí ọlọ́run ẹjẹ́ kí ìwà yé yín ẹjẹ́ sí ilé ẹjẹ́ oyé yín ẹyẹ bàbá ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí ìrúkú rẹ̀ ní táwa mẹ́rin ọdún pé tó yẹ ọ̀rọ̀ ayé wa ní wọ́n ti rẹ̀ lórí ẹjẹ́ kí ìwà yé yín kó sì pé ó yẹ ọ̀rọ̀ yìí òkè tó bí òkè tó kọ́ lọ lókè ọ̀rọ̀ ní ìyàbá kọsẹ̀ tí ọ̀rọ̀ àwọn ṣẹ́ kò lè gbèrè ṣẹ́ tó yẹ ṣẹ́ wọn lásìkò tí ọ̀rọ̀ ayé àṣàbà yóò mọ̀ sí fún àwọn tó wọ́n ti mú àwọn tó bẹ̀rẹ̀ sẹ́ tí èyí bá kọ́sẹ́ tí ọ̀rọ̀ ayé àṣàbà yóò mọ̀ sí fún àwọn tó kékeré àwọn tó bẹ̀rẹ̀ sẹ́ tí má ti ń ṣe àṣàbà àwọn tó bẹ̀rẹ̀ sẹ́ tó bá ṣe alákọ̀ọ́kọ́ kí wọ́n bá láwọn kan níbi kí wọ́n bá ṣe lẹ́ẹ̀kejì kí wọ́n láwọn kan níbi tó bá ṣe lẹ́ẹ̀kẹta láwọn kan níbi tó bá ṣe lẹ́ẹ̀kẹrin wọ́n lè ẹ̀mọ́ yàtọ̀ ipò bí ìdè wọ́n ti ní ẹ̀mọ́ kí wọ́n wá fà tí wọ́n fi ń túwé gbòmí fún àti ìlọ́gbò méjì kí lọ́ fà á ń tọ́ fà á tí wọ́n fi ń túwé gbòmí táwọn méjì náà pé òye kí ń ṣe ìdíkíní òye màmá bàbá òye ayé yín lónìí yóò yé yín òye ìdílé yín yóò yé yín bàbá òye iṣẹ́ yín yóò yé yín gbogbo ìwọ lókè ọ̀run hallelujah kátó wọnú ìwàásù lọ àmàbára tẹ́mùnà nípa sí àmì orí wọn fẹ́ fún òdi ẹ̀ka àdé tẹ́ bá dé dé lẹ̀ báyìí tẹ́ bá wọlé báyìí yẹ́n wọ́n báyìí tó ń bá ṣe lálẹ́ ọmọ wa tìwálé ọ̀gá tó rẹ̀ òye nínú òye tí wọ́n ṣe òye tí wọ́n ṣe gbogbo tí ẹ̀ bá ṣe tó gbèrò àti jẹ́ ká yóò sọ̀rọ̀ díẹ̀ kí ó tó rí wọn ní fẹ́ ní ti sẹ́wọ̀ the Lord. Sẹ́gun. Gbogbo sẹ́tẹ̀ ẹ̀ bá ń ṣe tó yẹ rẹ̀ bá ti yé yóò sọ̀rọ̀ díẹ̀ kó tó rí oore tí ń fẹ́ ní ti sẹ́wọ̀. Praise the Lord. Hallelujah. Dèpòdépò ìwáyé ènìyàn. Ohun tó máa ń fẹ́ sọ lọ́dún tí ọlọ́run fẹ́ sí wa lónìí pé òye ìwà òye wà. Bí òye ìwáyé ènìyàn tó bá yé ènìyàn ẹ máa gbọ́ tí òye ìwáyé ènìyàn tó bá yé ènìyàn yóò mọ yọ̀rọ̀ tí ọmọ sọ jáde lẹ́nu sí sọlọ́run rẹ̀. Bí òye ìwáyé ènìyàn tó bá yé ènìyàn yóò mọ ní ìwà tí ọmọ ọ̀hún sí ọlọ́run tó ṣẹ̀dá rẹ̀. Bí òye ìwáyé ènìyàn tó bá yé ènìyàn yóò mọ ní ìgbésẹ̀ tó fún ayé rẹ̀ tí ó ṣe kí ni tí ọmọ ọ̀gbẹ́ praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Tí òye ọba yéèyàn, òye ìwà yéèyàn, tí ọba yéèyàn, kò sí àrà tí ò lè dá. Kò sí àrà tí ò lè fi ara rẹ̀ dá. Nítorí pé òun gangan ìwáyé rẹ̀ ọwáyé kò ní ìtumọ̀ sí. Ọkàn wù pé nítorí wá sí láyé pé àwọn wá gbọ́n láyé.
ọkọ̀ wò pé náà wá sí láyé ni pé àwọn wá jẹ gbádùn àyè yóò wò pé náà wá sí láyé ọ̀nà lọ́mọdé tó ti kiri irú wà tí inú ọlọ́run fi lè yọ sí irú wà yóò ti kiri ní ọmọ ìṣòwájẹ kí ló tí òbí tẹ̀lé jẹ́ ìdẹ́gbẹ́ ẹni pé òye ìpáyé rẹ̀ kò sí kiri òye màmá bàbá tó gbọ́ mi iná pẹ̀lú nígbà lórúkọ Jésù rẹ̀ nígbà kan ní. Tàbá rí ọmọ tí òye ìwọ̀n rẹ̀ láyé ẹni gbóló kẹtẹ bá ti bá sọ̀rọ̀ lọ́mọ sí kiri lọ́mọ gbà ó ti mọ̀ pé gbígbà òun olólẹ́mú àṣeyọrí jáde. Hallelujah. Oye ìwáyé rẹ̀ ó ti kiri oye ọmọ tí wọ́n ti bá tábájá àwọn ọ̀kẹ́ni ẹni níwọ̀ ọ̀kẹ́ni ikú wọ́n ti rí máa gbé àkọlẹ̀ dà fún yín ìbílẹ̀ sọ fún wa orí yóò pè ní àìsàn nífẹ̀ oye ìwáyé rẹ̀ sí kiri ọmọ pé irú ènìyàn náà àti ní àṣeyọrí ọjọ́ iwájú yóò dùn lórúkọ Jésù ọjọ́ iwájú àṣeyọrí ọjọ́ iwájú ní kò ní dogun. Ẹ̀sàmì dáadáa. Àṣeyọrí ọjọ́ iwájú ní mo ní kò ní dogun. Lórúkọ Jésù mo ní kò ní dogun. Bí òye yéèyàn ọba yéèyàn praise the Lord. Yóò fi ẹ̀ṣẹ̀ sínú ọkọ̀ yẹn. Ẹ̀dá tó bá wọn méjì. Yóò fi ẹ̀ṣẹ̀ sínú ọkọ̀ ẹ̀ṣẹ̀ anóbi bẹ̀. Ẹ̀yin màmá ká ní ìbẹ̀rù dání ìbẹ̀rù Ọlọ́run yóò fi ìbẹ̀rù Ọlọ́run ó kàyà bí òye ìwáyé yẹn yóò fi ìbẹ̀rù Ọlọ́run kí ló pèrè mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi ni ayọ̀ rẹ̀ tó kù lókè èmi ni ọbẹ̀ rẹ̀ pọ̀ lókè èmi ni mo dá gbogbo àti lápàdé sọ́dọ̀ Ọlọ́run lókè nítorí pé wọ́n gbogbo àwọn ọ̀dọ́ wa ọ̀sán gbogbo ẹ̀rọ bá yẹn lọ ẹ̀rọ ti pé yẹn lọ. Lórúkọ Jésù gbogbo bẹ́ẹ̀ bá dé ẹ̀ máa ga ni. Bí Olúwa ti ń bẹ káàánú ẹ̀dọ́ láíláí òye wáyé yóò tó yé yín jù báyìí. Bí wọ́n bá ti yé yín sí inú Jésù bẹ́ẹ̀ lẹ́mọ̀ ẹ̀ máa tóbi. Ẹ máa ṣe ńlá ẹ nílò ẹ̀jẹ̀ ẹ ní dídàkudà àánú ògbèmíró àánú ọ̀fara bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa ní lórúkọ tiẹ̀ kọ́ lé yín ọba jẹ́ méjì ó lè gbé ọba ti létí ẹ̀yẹ ẹ̀ nà létí ẹ̀ má dàgbà. Praise the Lord. Hallelujah. Àṣìlè sọ́ọ̀sì làwọn mẹ́ta dé pàdé náà báwo ni ẹ̀yà sọ́ọ̀sì làwọn. Bí òye ayé nìkan bá yé yàn, bàtà mọ̀tàn ẹ̀ má bìrì sí i. Òun ká soso lábẹ́ ìwọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ni ìbẹ̀rù Ọlọ́run. Ẹ̀rọ ọjọ́ ìgbé nígbà tí ó ní ìbẹ̀rù Olúwa ó ní ìgbésẹ̀ ọjọ́ nígbà tí wàá ní ó ní ìbẹ̀rù Olúwa ó ní ìgbésẹ̀ ọgbà yóò ní ìbẹ̀rù Ọlọ́run nínú ayé rẹ̀ nígbà tó àtúntò gbogbo. Sẹ́nu pé bàbá màmá nínú wà níbẹ̀rù Ọlọ́run kò sí wà tí ò lè fi kò sí ikú tí ò lè fi kò sí gbọ́rọ̀ tí ò lè fi tí ò lè sọ kò sí gbogbo ayé tí ò lè fi tí ò lè gbé. Hallelujah. Hallelujah. Bí òye ìwà yéèyàn ọba yéèyàn tọ́wọ́ tó kìí sí ẹgbẹ́ ayé ìmọ̀wá ọkọ̀ àti dáadáa ni ayé ìmọ̀wá ìgbàgbé ìwà káàmù ayé ìmọ̀wá ìwọ̀n àṣẹ̀ṣẹ̀ ẹ̀mí ṣẹ̀ṣẹ̀ ẹ̀mí káàmù lórúkọ Jésù ẹ̀mí káàmù lórúkọ Jésù ẹ̀mí káàmù ohun kan ṣoṣo òpè méjì kọ́lá òpè mẹ́ta kọ́lá òpè mẹ́rin oná ìbẹ̀rù dájú tí èyí bá ti wà
tí ọ̀pá tí ì ní ìbẹ̀rù Ọlọ́run nínú ayé rẹ̀ bàbá kò sí irúṣẹ́ tí ò lè fi tí ò lè ṣe gbogbo tí ayé bá ń tẹ̀ ní ọmọ sí kiri ní ọmọ jẹ́ gbogbo olúwa ayé máa ń ní ọmọ sí kiri ní ọmọ bá wọ̀ nítorí àìsílẹ̀ Ọlọ́run ń bẹ lọ́wọ́ á wà ní ẹ̀yẹ. Ibi ayé bá jókòó sí níbẹ̀ ní ọmọ sí òye wáyé rẹ̀ kése kiri kò tí ì yé àwọn bàbá tí ń gbọ́ mi láàárọ̀ ìbẹ̀rù ọwọ́ ọdún ayé wa. Ìbẹ̀rù ọdún akógbé wa bọ̀. Òye wáyé wa kó lè bá àdékùnmá bàbá dákun lẹ́gbẹ́ ẹjọ́ wọnú wa. Pátápátá ọkùnrin wa obìnrin wa ìbẹ̀rù olúwa lè fẹ́lẹ̀ ṣe ọgbọ́n ìrìnàlọ́wọ́ wa bàbá dákun ti ta wá lọ́rẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ológo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ológo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Nígbà tí arákùnrin wa ní òun mìíràn nínú ọdún kọkọ rẹ̀ nígbà sí ẹni tó gbúdá sí ìdí tí èèfọ́ lọ bí òkè mi gbàgbọ́ wa òkè nígbà ẹ sàmì dáadáa lórúkọ Jésù gbàgbọ́ wa òkè nígbà gbàgbọ́ gbúdá sí nígbà tẹ̀lé Jésù lé ìbẹ̀rù Ọlọ́run sí ilé kò sí lọ́kàn rẹ̀ gbúdá sí nígbà tẹ̀lé Jésù lé òye ìwáyé rẹ̀ kò sí ilé òye nítorí fásitì rẹ̀ lọ ẹ̀ẹ́dẹ̀ ṣubú láíláí lórúkọ Jésù ẹ̀ẹ́dẹ̀ ṣubú nítorí fàtó kéde pé Júdásì kéde pé òun náà ọgbọ́n tiẹ̀ kéde pé Júdásì náà lóye tiẹ̀ àmọ́ òye tiẹ̀ yàtọ̀ sí àwọn ìkú òye Júdásì ni pé gbogbo Jésù máa ń ṣe ìwọ̀n akẹ́kọ̀ọ́ bí wọ́n pa owó ti gbé bẹ́ẹ̀ ọ̀pọ̀ àwọn ọmọ sí ni wà á lọ pé ẹni tí ń gbówó rẹ̀ ẹni tá à ń gbówó rẹ̀ kò yẹ sẹ́ni ẹ̀rẹ́ sí ni ẹni gbówó rẹ̀ ní ọwọ́ àti òtí ṣe ti pẹ́ onítúbọ̀ tó fẹ́ ṣe oníyàrá ṣe kíá lórúkọ Jésù wáyé ní òde tó dúró ẹ sàbẹ̀ dáadáa ẹ jẹ́ àṣẹ kí òye wa kó sí pàtàkì ẹ jẹ́ kí òye wa kó sí pàtàkì bí òye wáyé wa yé wa á ní ìbẹ̀rù Ọlọ́run á sọ̀rọ̀ Ọlọ́run á tẹ̀lé Ọlọ́run á gba Ọlọ́run gbọ́ pé á gba Jésù gbọ́ á gba Jésù rìn á wà pẹ̀lú Jésù á gba ọ̀pọ̀ Jésù ntí ọ̀yà pàkan lẹ́yìn Jésù kò ní sí orúkọ Jésù ntí ọ̀yà lẹ́yìn Jésù ẹ̀ẹ́dì mo lẹ́nu rí Júdásì wí ẹ̀dùn ọ̀tẹ̀lẹ̀ Jésù nínú tó sọ fún pípé ẹ máa gbọ́ ó ní ká gbogbo kọ pété lòdì sọ fún wa kí ló ní òṣèlú yóò ṣe lẹ́ẹ̀mẹ́ta oníṣùgbọ́n òun gbàdúrà fún wọn ò sọ wẹ́ẹ̀ fún pé àwọn nǹkan ọ̀sọ́ wẹ́ẹ̀ fún jáde ojú ọ̀pọ̀ gajì ojú gbogbogbò ojú kí ló mọ̀ pẹ̀lú nígbà tí wọ́n jẹ́ ìyá ní ojú wa ọkàn Jésù ó yẹ kú yẹn ó ní akẹ́yọ̀ ọjọ́ rẹ̀ ó ní ẹnìkan bẹ́ẹ̀ láàrin yìí tí ó sì ní lórí tí ó kù ní ẹ̀ka láàrin yìí ẹ̀gbà pé kí iye ó tí wọ́n ti ní ó máa sí pé ní mo fẹ́ ṣe ìyẹn tí ó pè mí yóò kó bá mi. bí òye wáyé yẹn wá òye wáyé ọjọ́ wá sí yẹn tí ó kó bá ní ọmọ sí pé ní ọmọ tẹ́ra mọ́ kò ní tẹ́ra mọ́ èyí tí ó dá ìkólọ Ọlọ́run padà sínú ayé rẹ̀ ntí ò lè gbé ní ọ̀tẹ̀ra mọ́ àwọn ayé ò sì sọ fún un ó sọ pé lágbájá bàbá wàtẹ́wù yìí ọ̀dà wàtẹ́wù yìí ọ̀dà kò ní segin ní kò ní gbọ́ màmá wàtẹ́wù yìí òbójúmu kò ní segin ní bọ̀dá wàtẹ́wù yìí ọ̀dà kò ní segin ní kò ní se ó ní bọ̀ wá tó ṣe lójú ẹ̀ ọlọ́run ló mú ọ ọ̀rọ̀ ní òdòdó bá ẹsà mi dáadáa ọ̀rọ̀ ní òdòdó bá àgbà tí wọ́n sọ fún yí láti pé ọlọ́run ló ṣe kéde rí ọlọ́run ló mú kó tó ṣe kéde rí kó tó padà Júdásì ọba ti di pé wọ́n sọ fún Júdásì ọlọ́run ló mú gbogbo olówó tí mo gbà rèé
owó tí mo gbà ẹja gbèrò ilé àwọn ọmọ gbogbo wọn mọ̀ sí kúmọ̀ wọn ní ara nígbà tó bímọ rẹ̀ ká ló ṣe kí ni ká ló gbọ́ máa gbé nǹkan rẹ̀ lọ àwọn ọ̀fẹ́ kókò tó kú ọ̀fẹ́ kí lọ lọ sí bí òye wa ọmọdé wa á mú gbogbo ẹ̀lẹ́pẹ̀lẹ́ àti jẹ́ bí ohun tí ó dà lọ́kàn ọjọ́ta lọ́kàn àyà wa á ní ìpèlú ọlọ́run á sì máa tẹ̀lé àwọn àtẹ̀lé ọlọ́run lẹ́sẹẹsẹ wọ́n bá tẹ̀lé ká sí kíni ní wọ́n bá tẹ̀lé ká sí lórúkọ Jésù bí ọlọ́run gẹ́gẹ́ sí lẹ́ẹ̀mà sí àmín àmín kéré àmín ó ní bí ọ̀gá tẹ̀lé ká sí lẹ́ẹ̀mà sí àmín lórúkọ Jésù bẹ́ẹ̀ lẹ́ẹ̀mà sí àmín ògo ni fọlọ́ lókè ọ̀run àmín ẹ bá mi lọ sínú ìwé Genesis oríkẹ̀ẹ́ wọ́n bẹ̀ láti ṣe àkọ́kọ́ ní ọ̀ka bíbélì wọn. Ádámù sì máa aya rẹ̀. Ẹ̀mọ̀ gbọ́ wọ́n ní Ádámù sì máa aya rẹ̀. Ó sì lóyún. Ó sì yọ. Ó sì bí Káínì. Ó bí Kéènì. Ó sì wí pé. Mo rí ọkùnrin kan gbà lọ́wọ́ Ọlọ́run. Ó sì bí Ábẹ́lì arákùnrin rẹ̀. Ábẹ́lì àti máa ṣe olùṣọ́ àgùntàn. Ṣùgbọ́n Káínì a máa ṣe aroko. Ó sì ṣe ní òpin ọjọ́ wọn nì. Ẹ dákun ẹ bá farabalẹ̀ dáadáa ní dáadáa ọ̀gá ó ní òpin ọjọ́ wọn nì. Tí Káínì mú ọrẹ nínú èso ilẹ̀ Olúwa wá àti Ábẹ́lì òun pẹ̀lú mú nínú àkọ́bí ẹran ọ̀sìn. Nínú àwọn tí ó sanra. Olúwa sì fi ojú rere wo Ábẹ́lì àti ọrẹ rẹ̀. Praise the Lord. Kìí ṣe pé Olúwa náà pàṣẹ fún pé nǹkan báyìí lè wá sí gidi kẹwàá mú wá. Wọ́n bá ṣe pé Olúwa bá pàṣẹ fún wọn praise the Lord. Ìbínú Ọlọ́run àpọ̀jùbá lọ praise the Lord. Wọ́n wòye pé àwọn náà rè ó yẹ kí àwọn mú ọrẹ wá síwájú Olúwa. Ó yẹ kí àwọn mú ọrẹ wá síwájú Olúwa. Wọ́n sì pẹ̀lú pé kẹ́mi láyé afẹ́kọ́ni lọ́wájú Olúwa o. Bí òye wáyé ọba yé yà ọrẹ wájú ní Olúwa ó ṣe pàtàkì púpọ̀. Kí mo ló ṣe ní? Bọ́ni kó màmá bàbá ẹ̀sùn ìyájú ọ̀dọ̀ ẹni tẹ́yìn ó ti rí oore gbà. Ọ̀dọ̀ ẹni tí ó ṣèyí lóore, ọ̀dọ̀ ẹni tí ó ṣẹ́gun fún yẹn, ọ̀dọ̀ ẹni tí ó mú wọ̀nyàn, ọ̀dọ̀ ẹni tó ṣẹ̀dá èèyàn, ọ̀dọ̀ ẹni tí èèyàn ti pè nígbà tí ojú ogun bá lé ẹ̀gbọ́n mi dáadáa sọ́wọ́ ayé kékeré ọba bẹ̀jẹ̀. Hallelujah. Ọ̀dọ̀ ẹni tí èèyàn ó ti gbà wòsàn, ọ̀dọ̀ ẹni tí èèyàn ó ti gbà ṣẹ́gun, ọ̀dọ̀ ẹni tí èèyàn ó ti gbà gbára, ọ̀dọ̀ ẹni tí èèyàn ó ti gbà ṣẹ́gun, ọ̀dọ̀ ẹni tí èèyàn ó ti gbà wòsàn, ọ̀dọ̀ ẹni tí èèyàn ó ti gbà gbọ̀ngàn sọ́wọ́ ayé kéèyàn ọba bẹ̀jẹ̀. Kí wọ́n lọ òbí kúbẹ̀ ṣe nígbà tó kúbẹ̀ sí àti pé ká ní ìpè ìkú rẹ̀ láti ṣe ẹni tí kú wọn rẹ̀ tí wàá lo olúwa ọ̀fẹ́ wa ní ìkàkà mi ò ọ̀rọ̀ yóò lè lójú ẹ sàbẹ̀ dáadáa. Wọ́n ní kéèmì mú tiẹ̀ ébẹ́ lè ṣẹ́gi ní òun náà mú tiẹ̀ nígbà tí kéèmì ọmọ mú tiẹ̀ bọ̀ kí wọ́n ló mú wá ọ̀rẹ́ kéèmì ẹ̀bẹ̀ ọ̀rẹ́ afọ́jú ẹ̀bẹ̀ bọ̀ ojú wa ìpínlẹ̀ wa tọrọ ẹ̀kọ́ ló wá president. Ẹ bá ka gbé mi kọ́mọ́ ní mo mọ̀ lórí. Yes. Ṣùgbọ́n Káínì àti ọ̀rẹ́ rẹ̀. Kéènì àti ọ̀rẹ́ rẹ̀. Ẹ kò náà ní. Ọlọ́run fẹ́. Káínì sì bínú gidigidi. Ó bínú. Ojú rẹ̀ sí rẹ̀wẹ̀sì. Ojú rẹ̀ rẹ̀wẹ̀sì. Olúwa sì bí pé. Èé ṣe. Yes. Tí inú fi ń bí ọ. Tínú bí ọ. Èé sì ti ṣe. Èé ti ṣe. Tí ojú rẹ̀ fi rẹ̀wẹ̀sì. Tójú rẹ̀ rẹ̀wẹ̀sì. Tí wọ́n bá ṣe rere. Tó bá ṣe rere. Ara kì í àyà ọ. Gbogbo náà ṣe máa táwọn ẹgbẹ́ ọlọ́run. Ẹgbẹ́ ọgbẹ́ ọlọ́run. Bàbá ṣe dáadáa. Ọlọ́run ṣe kéde. Bàbá ṣe kí ọ̀dà. Ọlọ́run ṣe kéde. Ọ̀wá sí ìdájọ́ lọ́wọ́ ẹnì kankan tí ó sì lọ́wọ́ sáré. Wọ́n ní ojú kéènì tí wọ́n lọ ṣe ní ọ̀rẹ́ rẹ̀ inú rẹ̀ òjò nítorí pé tó mú wá ọlọ́run ṣe kéde. Ọlọ́run ọ̀pá màmá nínú ìwà yé eyín gbogbo kẹ́mọ̀ ń wá fọ́lọ̀ ọlọ́run máa ń là. Mo ní yọ̀mọ̀ ní tẹ̀wọ́gbà. Lórúkọ Jésù yọ̀mọ̀ ní tẹ̀wọ́gbà. Màmá ní àwọn atọ́lọ̀ gbà kò ní fún yà lómi o. Kí mo ní kò ní sí? Kò ní fún yà lómi.
kò lè fún yẹn lómi kò lè pè tó bá gbà ńlọ́gà ètí ọ̀gá gbà kò ní rántí àti fún yẹn lómi wọ́n ní ojú kéènì kí wọ́n tó ṣe ní wọ́n ló wó rẹ̀ nítorí ọ̀rẹ́ rẹ̀ lójú ọ̀sẹ̀ níbi olúwa ọ̀sẹ̀ ní jẹ́ òṣèṣẹ́ tó gbé méjì tí ó gbèrú pé wọ́n bá ní kí ìkejì owó sí ọba lè kó nítorí pé kéde pé èèyàn ní ọba ọ̀rẹ́ rẹ̀ o kéde pé èèyàn lọ́sẹ̀ sí o ọlọ́run lọ́sẹ̀ sí nígbà tó wá sí sọ́nà pé ó tún wá bí sí ọlọ́run tẹ́lẹ̀ ìwáyé tẹ́lẹ̀ pé kò yé kò sí gbogbo tá a lè jẹ́ láyé a gbọ́dọ̀ tó sí iṣẹ́ alẹ́ sí ọlọ́run kò sí gbogbo bá ṣe rí tí a gbọ́dọ̀ tó sí iṣẹ́ alẹ́ iṣẹ́ tọ́lọ́run ṣe ọ̀rọ̀ yìí ò lè dojúrú. torí pé àwa gangan tára ṣẹ́ olúwa láti rí láwa bí òye bá yé wa àwa gangan ara ṣẹ́ olúwa ńlá wa tábà wá ti bínú sí olúwa àti bínú síra wa àti bínú síra wa tábà ti bínú sí olúwa àti bínú síra wa lórúkọ Jésù ìgbàlà àní bínú síra wa gbogbo ní fọlọ lókè ọ̀run ẹ tẹ̀síwájú. Káyìn sì bá Ábẹ́lì arákùnrin rẹ̀ sọ̀rọ̀. ọba sọ̀rọ̀ Ó sì ṣe nígbà tí wọ́n wà ní oko. nígbà wà lóko Káyìn sì dìde sí Ábẹ́lì arákùnrin rẹ̀. tó Ó sì lù pa. olùmọ̀ Olúwa sì fún Káyìn pé níbo ni Ábẹ́lì arákùnrin rẹ̀ níbo wà? ọlọ́wọ́ à Ó sì wí pé ó wí pé èmi kò mọ̀. ó lè mi ọ̀mọ̀ Èmi ń ṣe olùtọ́jú ó arákùnrin lè ṣe mi. mọ́ wá sí gbọ́dọ̀ arákùnrin bí Ó sì wí pé ó wí pé kí ni wọ́n ṣe nì? kí ló ṣe Ohun ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ ń kígbe pé gbé pè mí yes láti inú ilẹ̀ wá. Ǹjẹ́ nísinsìnyí ǹjẹ́ nísinsìnyí a ó fi ọrẹ lórí ilẹ̀ wọ́n láti ọrẹ lórí tí ó yanu rẹ̀ gba ẹ̀jẹ̀ arákùnrin lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ ni Nígbà tí wọ́n bá ro ilẹ̀ láti ṣe sí í lọ, yóò fi agbára rẹ̀ so èso fún un. Ìsáǹsá àti arákìnrin ni ìwọ ó máa jẹ ní ayé. Káyìn sì wí fún Olúwa pé ìyà ẹ̀ṣẹ̀ mi pọ̀ ju èyí tí mo lè lọ. Kíyèsí, ìwọ lé mi jáde lónìí kúrò lórí ilẹ̀. Èmi ó sì di ẹni tí ó pamọ́ kúrò lójú rẹ. Èmi ó sì máa jẹ ìsáǹsá àti aláìkiri ní ayé. Yóò sì ṣe ẹnikẹ́ni tí ó bá rí mi yóò lù mí pa. Praise the Lord. Praise the Lord. Ẹ wo àwọn ìgbésẹ̀ ńlá ọmọ ara kan. Kí ni kéèmì ṣe láti gbé fún wa ní ọlọ́run? Òye ìwáyé òye bí ìwáyé rẹ̀ bá ní òní dábàá òye ìwáyé rẹ̀ ó sókòkò sí ọmọ tó wá ṣe nínú gbogbo ènìyàn nínú ayé lórúkọ Jésù ohun pàtàkì ẹ wá ṣe láyé yóò ṣe é ṣe. Àmín. Lórúkọ Jésù mo ní yóò ṣe é ṣe. Àmín. Mo ní yóò ṣe é ṣe. Àmín. Kéèyàn ó ní sàǹsà àti aláìní débi tó gbọ́dọ̀ ta kí sí ẹ àìsàn pé ẹnikẹ́ni tó bá rí kọ́mọ́dọ̀ sí níbi. Bí gbọ́dọ̀ yí ọ̀gá farahàn nínú òwúrọ̀ mọ́ káríkà náà wọ́n bá tẹ̀lé àdúrà tó mọ̀ pé Olúwa ṣàánú mi àti sọ tẹ́lẹ̀ pé àfẹ́lẹ́ pé ààrẹ ń ta àwọn ọmọ ẹgbẹ́ ó ní ẹnikẹ́ni tó bá ní òṣù lónìí wọ́n ti oníwó lò pa nítorí pé òye wáyé òye lórúkọ Jésù láti òjò owó tó kù láti ṣe nínú ayé wa tí òye wáyé wa ó fi yé wa abayọ̀ bẹ́ẹ̀ fún wa. Bíbélì pé ó ní gbogbo èyí ni wọ́n ti sẹ̀. Ó ní wọ́n sì kùnà gbogbo ọlọ́ọ̀. Gbogbo tó kùnà ti kùnà. Bàbá dàpọ̀ dárí ní ọ̀. Jésù olùbàdà ọ̀yà dárí ní ọ̀. Dárí ní wa. Dárí ní wa. Gbogbo ní fọlọ́ lókè ọ̀. Sẹ́rí lákòókò náà wà lónìí. Ènìyàn ti dídá sí ìdílé lọ́pọ̀ jù. Ènìyàn ti dídá sí àwọn aláàbọ̀ tí òye wáyé wa tí ò ṣe kékeré tí ò yé wa àwọn ọmọ mi pàtàkì la jẹ́ níwájú ta dé níwájú Ọlọ́run níjẹta gbogbo rédíò àwọn rédíò wọ́n ní òtútù ti mú wọ́n ní òmìnira wọ́n ló tó òmìnira wọ́n ní ọkọ̀ọ̀sẹ̀ méjì
lọ́kì ìdìbò tó ṣe. Aleluya. Lomi dé láàárọ̀, èmi ti ẹ̀wẹ̀ tẹ́lẹ̀, mo ní mo ti wọ́n jáde lọ. Lomi, omi ṣe kéde ní, ọya tó lé padà. Aleluya. Aleluya. Àwọn tó gbọ́rọ̀ pọ̀, wọ́n ní ó kò sí létí láti tí ó tó gbogbo lọ. Olódò òní lọ, wọ́n ní títí ó sì mọ̀ fún ọmọ tí ìgbóná, wọ́n ní ká máa jẹ́ ìgbóná, wọ́n ní láti lọ wọ aṣọ gbóná, ká máa wọ swẹ́tà àti àdúgbò ẹ̀rí kan. Èmi tẹ̀ wá dé ẹgbẹ́ ìgbẹ́bọ̀ láàárọ̀, èmi sì dé ètì, wọ́n lè tún wá ní bàbá tẹ̀ ẹ̀rọ ìgbésí sáré lójú lọ́wọ́ ẹ̀rọ àwọn olóko ti pa mo ní ọ̀sẹ̀ méjì ló aláwọn náà gbọ́ ọ̀sẹ̀ méjì wípé ọ̀sẹ̀ méjì ló mi náà bá tẹ̀lé lọ mi náà bá tẹ̀lé tẹ́lẹ̀ àkẹ́rọ̀ amúnilóyún lórí náà lọ́kẹ́ ló bí ṣe kíni ọ̀sẹ̀ alábàá ti náà lè ọ̀sẹ̀ alábàá olólè fún wa ní wá sí olólè fún ọ̀rọ̀ wá sí oní alásìlórí ayé wa lórúkọ Jésù ọ̀rọ̀ ní ọ̀dà láti yẹ nígbà tí òye ayé wa lọ́wọ́ ti yé wa á lè tẹ̀lé Ọlọ́run á lè bá Ọlọ́run lẹ̀ àwọn olóríwà kan ìyá kọrin ó ní nígbà tá a máa ṣe fẹ́ ó ní ìgbà tí àbá bá wa ó ní ọ̀bà bá wa gbé àwọn bẹ́ẹ̀ kẹ̀lé ẹsẹ̀ àwọn bẹ́ẹ̀ kẹ̀lé ó ní tí wọ́n máa bá wa gbé kò sọ pé wọ́n ní bàtà máa ṣe fẹ́ ẹ̀kọ́ ti dèrò wọ́n ní bàtà máa ṣe fẹ́ oní ọmọ sí kíni lọ́wọ́ máa bá wa gbé táwọn wá ṣe fẹ́ ẹ̀kọ́ kí ló ṣe màmá bàbá ẹ̀ẹ́dì fẹ́ rẹ̀ ṣe ẹ̀ẹ́dì fẹ́ rẹ̀ ṣe ó ṣe pàtàkì ìwáyé wá ṣe pàtàkì nítorí pé nínú ìwáyé gangan òun náà ló máa ṣírò náà ṣe láti ráyè padà sí láti ṣe kíni nígbà tó wá aleluya ṣe wá ní àwọn tá à ń ṣe mọ̀gẹ́lẹ́ tó kù ó ní kọ́kọ́rọ́ táàbù sílẹ̀kùn ibi tá a ti ṣe kíni ọlọ́gbọ́n pé ìgbà wa ṣe kọ́kọ́rọ́ náà ìsọnù kò ní sọnù lọ́wọ́ lọ́wọ́ pé ìgbà rí ìwà ayé yẹn tí ọba pé tí ọba kú régé tí kọ́kọ́rọ́ bá fi lè bọ́ sọnù ọ̀sánà bí tí ó ṣe kíni tí ó bá wọlé tí mo lókùn tí ó lọ sí ọmọ àjù kò ní rí bẹ́ẹ̀ kan ìgbà múra ìwáyé wá ṣe kókó ìwáyé wá ṣe pàtàkì ìwáyé wá nítumọ̀ ẹni tó ní ká wá ó nítumọ̀ sí lórúkọ Jésù kó ti ní wá gbogbo apáta àmì jẹ̀bi àmì sọ̀tọ̀ ọlọ́run àmì máa bá àmì bẹ́ẹ̀ ni ló sì rí ògo ní fọlọ́ lókè ọ̀run mo kẹ́kẹ́ bá ń kọrin dáadáa bàtà bá ń ṣe fẹ́ rẹ̀ lọ́ máa bá wa pátá. Olúwa àtẹ̀mí àti ìwáyé ìbéèrè níwájú ẹ lọ́sẹ̀. Bàbá dákun súre fún mi. Gbogbo mo ti kùnà kí òde kí o súre fún mi. Sàánù mi kọ́ dájú jìnnì. Ọyá àbúrò àmẹ́. Olúwa gbogbo mo ti kùnà kí òde kí o súre fún wa. Tẹ̀sí má dákun dájú jìnnì. Èmi àti ìwáyé ìbéèrè níwájú rẹ lórúkọ Jésù dákun bàbá dákun ọmọ dákun mímọ́ Jésù olùgbàlà dákun Jésù olùgbàlà Jésù olùgbàlà Jésù olùgbàlà Jésù olùgbàlà dáríjì wá súre fún wa dáríjì wá súre fún wa gbọ́ dúà Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ dé ẹ̀rí gbàmẹ́ta náà là lọ orí ọ̀fẹ́ làwa ní àwọn táwa lákòókò ṣe bá ti yá láti fi ọkọ̀ tó bá ti yọ àtúnwá lórí ọ̀fẹ́ ni pé àwọn akọ́wà sùn ẹ máa ń lákẹ́kọ̀ọ́ sí àti ẹsẹ̀ á sì kéde á kọ̀ bẹ̀rẹ̀.
ọlọ́wọ́ dáríjì wa Jésù ó dáríjì wa nígbà tí olórí ọ̀fẹ́ lé tí mo ní òsè olórí àwọn mẹ́rin òsè kí ni fún olórí ọ̀fẹ́ gbà ìgbà wọn para Ádámù Éfà náà àwọn náà ò rí gbà ìgbà wọn para ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ẹ́dẹ́ para ẹ̀ẹ́dẹ́ para ẹ̀yin màmá ẹ̀ẹ́dẹ́ para bàbá ẹ̀ẹ́dẹ́ para ayé ẹ̀yìn ìwà ayé ẹ̀yìn òní pa ọ̀pọ̀lọpọ̀ ògùn ọlọ́run yóò farahàn lórí ìwà ayé ẹ̀yìn ògùn onífọ́lọ́ lókè ọ̀run hallelujah ìsọfọ́lọ́ olúwa gbogbo ẹ̀ṣẹ̀ tó lè sọ mí di ìsáàtì àti alárèkèrè nínú ìwà ayé mi èmi rè láàárọ̀ yìí Jésù dákun ṣàánú mi mọ́ dáríjì mi ọ̀yà àdúrà bẹ́ẹ̀ olùkọ́ Jésù olùkọ́ta Jésù ẹ̀mí náà ẹ̀yọ̀ kọ́tà tó kùnà rè wọ́n sọ fún kéèrè tó ké sáńsá ni ẹni ọba àti ọ̀dọ́ ṣàánú kan bẹ́ẹ̀ bá ti sáńsá ọ̀sẹ̀ tí ó ṣàánú rẹ̀ Jésù dákun kí ìwà ayé mi ó lè rà àánú gbà lọ́dọ̀ rẹ̀ kí ìwà ayé mi ó lè kí àánú rẹ̀ ó lè bẹ ìwà ayé mi wò ọ̀yà dáríjì wá dáríjì wá gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ kéde ní ìyẹ̀sẹ̀ ní púpọ̀ jù láwọn kan bá rí òkè nípò tó kúrò níwájú Ọlọ́run ó ní wọ́n lò ó nílùú ìjẹpa àmín ẹ̀sà mi dáadáa àmín mo ní wọ́n nílùú ìjẹpa àmín mo ní wọ́n nílùú ìjẹpa àmín ẹyọ bàtà tó kúrè Jésù dárí tèmi kí ogun ayé ogun oṣù ogun ọ̀tá bàbá kọ́ bá ṣe dáyé èmi kọ́ bá ṣe lù mí pa ọ̀yà bàbá dárí tèmi lápapọ̀ ọ̀yà àdúrà bẹ́ẹ̀ olùkọ́ Jésù olùkọ́gà Jésù omi náà. Wọ́n dìde o bàbá wọ́n dìde o wọ́n dìde o bàbá wọ́n dìde o ọba fẹsẹ̀ dìde wọ́n dìde o dáríjì wá Olúwa kálí dìde Jésù Olúwa dáríjì wá àti ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni wá ṣàánú fún wa dáríjì wá kí kan wọ́n má ṣe bàjẹ́ kọ́nà wọ́n má ṣe dàrú gbogbo ayé wọ́n má ṣe borí wa gbogbo èso wọ́n má ṣe káwa mọ́lé kí dààmú àti wàhálà wọ́n má ṣe lágbára lórí ayé wa gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ dé ọyẹ ìbéèrè àánú Olúwa àánú tí ìwáyé mi tí òfin nínú dúró mọ́ mi lọ́wọ́ bàbá ọyá yọ̀ bẹ́ẹ̀ fún mi ọyá àdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ náà Jésù ẹ̀mí náà ẹgbà ìyẹn kọ́ ni ó ṣe Ọlọ́run ni ó ṣe ìyẹn kọ́ ni ó ṣe Jésù ni ó ṣe olóòlè ṣe olóòlè àti sọ pé kọ́ dáríjì wá bàbá àánú tí ìwà ayé wa òfin ní dojú tí òfin ní rí bí ọ̀pá ṣe ń fẹ́ nínú ayé wa ọyá bàbá yọ sínú ayé wa ẹ máa béèrè àánú àwọn ọmọ mi jẹ́ ọ̀rọ̀ àánú gbà aya mi jẹ́ ọ̀rọ̀ àánú gbà ọkọ mi jẹ́ ọ̀rọ̀ àánú gbà ìdílé mi jẹ́ ọ̀rọ̀ àánú gbà iṣẹ́ mi jẹ́ ọ̀rọ̀ àánú gbà ẹ̀mí mi jẹ́ ọ̀rọ̀ àánú gbà ìwà ayé mi jẹ́ ọ̀rọ̀ àánú gbà ẹ sì máa béèrè àánú ọ̀dọ̀ Ọlọ́run làánú wà kò sí lọ́wọ́ èèyàn ọ̀dọ̀ Ọlọ́run làánú wà kò sí lọ́wọ́ èèyàn bàbá dákúndé bá àánú pàdé Jésù dákúndé rà àánú gbà ìwà ayé mi jẹ́ ọ̀rọ̀ àánú gbà májè ní sáǹsà májè ní alárèkiri Jésù olùbàlà májè àti sáǹsà májè alárèkiri gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àmín 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 Jésù ẹ̀dínlẹ̀. ọmọ ẹgbẹ́ ìgbélé kan lọ́wọ́ wa níbo la wà yìí nínú ayé àwọn bá gbé olúwa àti nínú ayé àbí àwọn nínú ayé la wà à ń lò lọ díẹ̀ àbí ẹ̀kọ́ ni bílẹ̀ tí òbí bá mọ́ àwọn àmọ́ pé olúwo ṣe wo ta tí ilé òní ṣe kí ni tó tó mọ́ ó ti ẹ̀wọ̀n ká wí pé olúwo ṣe tó ń dínkù ni kí mo ní ṣe ní ń dínkù ni àmọ́ mo gbà tẹ́gbà ló láyé ẹ̀mí mímọ́ yóò yí yín ká àmì ìtòrí yóò yí yín ká ẹ̀mí mímọ́ yóò yí yín ká ẹ̀mí mímọ́ yóò yí yín ká ẹ̀ka tó kù náà rè ẹ̀kọ́ Jésù olùgbàlà gbogbo ìgbà tí ń bá mi lórí yẹn àlèlú ìjẹ́ gbọ́ mi dáadáa gbogbo ìgbà tí ń bá ti kéde ẹ kọ́kọ́ Jésù dáadáa ẹ wà Olúwa kẹjẹrẹ ti mi lágbóre ẹ̀jẹ̀ rẹ̀ ṣe kí ni rí mọ́tì òkú
ẹ̀jẹ̀ rẹ̀ dìbò lámòlè má jù ú túnú ayé mi kí sàkárẹ̀ wọn bá ṣe gbogbo ọ̀nà wa rú ọ̀yà àdúrà rẹ̀ olùkọ́ Jésù olùkọ́lá Jésù ẹ̀mí náà gbogbo ìgbà tí kà lò Jésù olùkọ́lá ẹ̀jẹ̀ rẹ̀ lámòlè ọ̀yà méjì òtú ọ̀yà kọ̀kọ̀dọ̀ tú ẹ̀jẹ̀ rẹ̀ dìbò lámòlè lórúkọ Jésù olùkọ́lá ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀ máa gbàdúrà dáadáa ẹjọ́ kanyira ẹ̀ ṣògo ẹ̀ rògbò lò bàbá ẹ̀jẹ̀ rẹ̀ dìbò lámòlè ẹ̀jẹ̀ rẹ̀ dìbò lámòlè gbogbo bàbá bà lò lórí iye pẹ̀ ojú ọmọ ṣe ti wá kára ọmọ ṣe ni wá dàkúdà kí sàkádé àtàwọn ogun ẹ̀ ọmọ ṣe káwá ibi ọmọ ṣe bá wa Jésù olùgbàlà ẹ̀bẹ̀ kí aláwòlè ẹ̀bẹ̀ mímọ́ ọ̀yà síbẹ̀ 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 ẹ̀jẹ̀ Jésù ọ̀yà tí wà láwòlè ká máa rìn ká máa yan orí ọgbọ́dọ̀ gba bọ́ọ̀lì ibi ọgbọ́dọ̀ bá wa ìdààmú ọgbọ́dọ̀ dìde sí wa ogun ọgbọ́dọ̀ sẹ́gun wa tẹ̀jẹ̀rẹ̀ yí wa ká tẹ̀jẹ̀rẹ̀ dì wá láwòlè Jésù olùgbàlà Olúwa síbẹ̀ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àmín àmín ìbùkún yóò sí rọ̀ ìlérí ìfẹ́ lẹ́yìn ìtura dìrì látọ̀dọ̀ Olùgbàlà òjò ìbùkún la fẹ́ ìrírí ọ̀run sẹ́yìn wá ṣùgbọ́n ẹ sọ fọlọ́ ayé mi ọ̀gbọ̀n ayé atọ́rọ́ jẹ́ pérésì tẹ́lọ̀ ìdílé mi ọ̀gbọ̀n mojú olójú ayé mi ọ̀gbọ̀n ṣẹ́kẹ́rì ọ̀gbọ̀n dìbàjẹ́ ọ̀gbọ̀n atọ́rọ́ jẹ́ ìdílé ojú ẹni Olúwa ìbùkún látọ̀dọ̀ rẹ olùwàjẹ́ ọ̀sọ̀kalẹ̀ sínú ayé mi sínú iṣẹ́ mi sínú ìdílé mi sínú ayé àwọn ọmọ mi lápapọ̀ ọ̀yà àdúrà olùkọ́ Jésù olùkọ́ láti ẹ̀bùn mímọ́ ọ̀yà ìmọ̀wé ayé mi gbọ́dọ̀ mojú olójú ìdílé mi gbọ́dọ̀ mojú olójú iṣẹ́ mi gbọ́dọ̀ mojú olójú ìbùkún látọ̀run wá ọ̀yà bàbá nínú ayé wa nínú iṣẹ́ wa nínú ìdílé wa nínú ọ̀dẹ̀dẹ̀ wa nínú ìjọ wa Ọlọ́run orísun ayọ̀ ọ̀yà sọ̀kalẹ̀ 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 ìbùkún látọ̀dọ̀ rẹ wá Olúwa sọ̀kalẹ̀ sínú ayé wa gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àmín àmín lórúkọ wọn ní ìyá Jábésì ó sì pé Jábésì nítorí pé ọmọ kí ni ẹ kò ní ọmọ ìgbà Bíbélì wá pé ọjọ́ tí Jábésì kéde Olúwa ọjọ́ náà Jábésì pé ní Olúwa gbọ́ Olúwa wá yí ìfẹ́ Jábésì ó ṣe kéde ní ìpadà sí i ìgbàgbọ́ mọ̀ pé nítorí bá mi lé àwọn kò ṣe kéde ní ọ̀tọ́ ìlọ́rùn òun wá sí forúkọ Olúwa wá yíya ìpadà sí ire mo gbé ọwọ́ sókè ní ìṣẹ́jú àti àkókò yìí mo súre pé gbogbo tó ti bàjẹ́ inú ayé yìí máa gbà tó ṣe lórúkọ Jésù ọ̀yà gbà tó ṣe ètí èkú ilé bàjẹ́ ọ̀yà gbà tó ṣe ètí èkú ìlú bàjẹ́ ọ̀yà gbà tó ṣe ètí ẹ̀sẹ̀ sọ́wádìí aláìmọ̀ọ́sẹ̀ ọ̀yà gbà tó ṣe lórúkọ Jésù ọ̀yà gbà tó ṣe gbogbo orí kọ̀ọ̀kan lọ́wọ́lọ́wọ́ lórí òkè lónìí mo gbàdúrà fún yín pé gbogbo tí sàkánì ti gbọ́ wọlé bàbá sí wọn lọ́wọ́ ọ̀yà sí wọn lọ́wọ́ fún yín sí wọn lọ́wọ́ fún yín ìtọ́gbẹ́sẹ̀ lé Olúwa sí ẹsẹ̀ wọn sí ẹsẹ̀ wọn sí ẹsẹ̀ wọn bẹ́ẹ̀ ti lọ nínú ọ̀sẹ̀ yóò dà fún yín ìyàwó ní jẹ yín ètè ìyàwó ní jọ lórí yín mọ́tẹ̀mú afinisẹ́ sí òní jọ lórí ayé wa ẹ ti béèrè fún àánú ayé yín ní ìyànú ẹ máa rà àánú gbà ẹ máa rí àánú gbà lórúkọ Jésù ẹ máa rí àánú gbà gbogbo bí tí àánú ti yẹ fún yín ọyá yóò wọlé tọ̀ yín lórúkọ Jésù kó wọlé tọ̀ yín gbogbo àwọn ọmọ tó tinú yín jáde ní jìnnà nítòsí ni wọ́n wà bàbá fàánú wá wọn rí lórúkọ Jésù fàánú wá wọn rí fàánú wá wọn rí ìwáyé yín yóò máa wu Ọlọ́run ìwáyé yín yóò máa wu Ọlọ́run ìwáyé yín yóò máa gbé Ọlọ́run ìwáyé yín yóò máa gbé Ọlọ́run ga ìwáyé yín yóò máa gbé Ọlọ́run ga ní gbogbo ọ̀nà Sátánì àtàwọn ọmọ ogun rẹ̀
mo ò ní rẹ̀ yín lẹ̀ mo ní mo ò ní rẹ̀ yín lẹ̀ mo ò ní rẹ̀ yín lẹ̀ mo ò ní rẹ̀ yín lẹ̀ Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ mo ò ní rẹ̀ yín lẹ̀ agbára wọn ò ní ká yín inú yín ọmọ dùn a ti ṣe sẹ́mi ẹ̀dá a tún ṣe mí nínú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà a tún ṣe mí èyí ò ní jáse mọ́ fún yín gbogbo ní fọlọ́ lókè ọ̀rọ̀ àwa lọ báyìí ká máa ṣe é lọ ọ̀rọ̀ yìí ò ní dojúrú ebi ò ní pa yín iṣẹ́ yìí ò ní dojúrú òfò ẹ̀mí ò ní jà yín òfò ara ò ní wọlé yín òfò ẹ̀mí ò ní wọ̀ yín òfò ara ò ní wọnú ayé yín gbogbo tẹ̀ ń bá ṣe pátá irú sẹ́yìn wù tiẹ̀ lè máa ṣe pé bàbá ọmọ ẹ̀mí mímọ́ bíbélì kò ní wẹ̀fẹ́ rẹ̀ ó ní ìwọ rí àgùntàn kan tó fi ọrọ̀ ha pàkiri ó ní wọn ọ̀rọ̀ fi rúbọ Abraham wà ní ó ní Ọlọ́run yìí ó ní Ọlọ́run ìpèsè ni gbogbo sẹ́dá máa ti pátápátá ìpèsè ọ̀yà wọ̀bẹ̀ lọ ọ̀yà wọ̀bẹ̀ lọ máa pèsè fún yín kò ní dàrú mọ́ yín lọ ìyàjọ yìí ò ní kan ọkàn yín ó balẹ̀ iye ọ̀dọ́ nínú ìjọ ẹ̀ẹ́dẹ̀ púpọ̀ òjijì ọ̀nà òde dí mọ́ yín ọ̀nà òde dí mọ́ yín ẹ bá ti ń ṣòwò ẹ máa jèrè ẹ bá ti ṣiṣẹ́ ẹ máa rówó gbà lórúkọ Jésù ẹ máa rówó gbà kò ní lóyún mọ́ gbà kò ní jẹ yẹn máa yé ẹ̀yin bàbá lọ́kàn àfẹ́yìn náà ẹ̀ ní rí ìṣubú ayé o ayé ò ní gbé yín ṣubú ìta ò ní dọ́kàn irú ṣùgbọ́n tẹ́ fẹ́ ṣe tẹ́ fẹ́ dà yọ̀rọ̀ yín lọ́rùn ọ̀nà ọba yìí ṣe ẹ̀ pọ̀ wá pẹ́ orí burúkú ò ní jẹ́ ti yín adániláyé ò ní dáyé yín lẹ́yìn ní bá yé yín jẹ́ lápapọ̀ njẹ́ ọ̀pá yín lẹ́kùn ò ní dé báyìí lórúkọ Jésù kò ní wọnú ọ̀dẹ̀dẹ̀ yá ayọ̀ ní tọmọ Ọlọ́run lápapọ̀ nínú ìjọ Orísun ayọ̀ rẹ nínú ìjọ wa máa sún lé wa ọ̀yà máa sún ayọ̀ máa sún ní ọ̀dẹ̀dẹ̀ yín máa sọ lẹ́nu iṣẹ́ yín máa sọ lórí òwò yín máa sọ ní ìdílé yín bàtà tó pàdé jọ mẹ́jọ gbogbo apáta ayọ̀ tọ́kọ̀ láàánì ìbùkún tákọ̀ láàánì ìṣẹ́gun tọ́kọ̀ láàánì ìfọ̀kànbalẹ̀ tọ́kọ̀ lẹ́ẹ̀ni ó ti rí bẹ́ẹ̀ o Jésù Kristi Olúwa wa orí ọ̀fẹ́ jẹ́ kí lọ́wọ́ jẹ́ kí Olúwa wa bá ti pa ayé àtọ̀wọ́ ọmọ máa ṣèyẹ lọ lọ́wọ́ àwọn adúlọ lọ́wọ́ àlẹ́yẹ yẹn agbára kàyàn ní ká yín ìmọ̀ kàyàn ní jọ lórí yín gbogbo wa pátá àlàáfíà ti tọrọ ní tó pé ọ̀yà wọ̀ náà yín lọ láfíà tó pé ẹ tẹ́wọ́ gbà ìjẹ́ Jésù kò dì yín lámúlẹ̀ fẹ́ẹ̀rẹ̀ kẹ́ máa jẹ kẹ́tọ́ bu èsù mọ́lẹ̀ kẹ́tọ́ bu ọ̀tá mọ́lẹ̀ kẹ́tọ́ bu èsù mọ́lẹ̀ kẹ́tọ́ bu ọ̀tá mọ́lẹ̀ bàtà sùn gbàlàjà lórí bẹ́ẹ̀dì táwọn ti hàwù ọ̀tá tó bá dé iná ẹ̀mí mímọ́ jó wọn lọ ìbírú ọ̀rọ̀ ọ̀yà kọlù wá èdè wọn kọ́ dàrú ìmọ̀ wọn kọ́ mọ́jọ ọfà òní báyìí ẹ̀mí kọfà ló gbà ló sì dára fún yẹn bẹ́ẹ̀ ni yóò rí o gbogbo àwọn ọmọ wẹ́rẹ́ wa Ọlọ́run súre fún wọn Jésù Olúwa wa mẹ́rin ọ̀sẹ̀ lọ́mọ láti lóde ládùúgbò torí mo fẹ́ máa gbàdúrà lọ sí èdè bàbá yìí. Ẹ̀jẹ̀ kí ni mo rántí? Ìyá mi àmì bàbá wọn kú ọ̀la ni wọ́n sò. Bó o láṣẹ? Ìyá mi kú bàbá wọn kú tóbi kẹ̀kẹ́. A ní ìyẹn bàbá tóbi. Wọ́n ní ìṣòro ọ̀nà sì dì owó ọkọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ owó ọkọ̀ 3,000 àbáfíà. Ní kìíní ni wọ́n sì ẹ jókòó.